kalẹ́ ẹ̀kọ́ àtòrọ̀ Ìdòwú Ògúnbàjò lórúkọ tèmi. Wọ̀nyí ni àwọn ìròyìn tí a mú wá fún yín ní èdè Yorùbá lẹ́kùnrẹ́rẹ́. Àwọn akẹ́kọ̀ọ́ mẹ́ta tó perege jùlọ ọ̀tọ̀ọ̀tọ̀ láti ilé ìwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ àti ilé ìwé gíga àti ilé ẹ̀kọ́ Reagan Canadian International School tó wà ní agbègbè Ọbalẹ́ndé Ìjẹ̀bú Òde ìpínlẹ̀ Ògùn lẹ́yìn tí wọ́n ti perégedé tí wọ́n fi gbọ̀rọ̀ jẹ́ka tí wọ́n já ìwé olúborí níbi ètò ẹ̀bùn pínpín àmì ẹ̀yẹ àti ìyànnà àríwísí iṣẹ́ àkànṣe tí ilé ẹ̀kọ́ náà gbé kalẹ̀ fún tọdún yìí. Akọ̀ròyìn wa Anthony Gandonu jábọ̀ ìròyìn wípé ètò náà dálé orí èròǹgbà láti lè jẹ́ kí àwọn akẹ́kọ̀ọ́ náà ní ìgboyà nínú ìgbékalẹ̀ wọn láwùjọ, léyìí tí àwọn òbí àti àwọn tó wà níbẹ̀ sì kàn sára sí ètò tí ilé ẹ̀kọ́ náà gbé kalẹ̀. Láti pèsè ìmọ̀ kíkún, ọgbọ́n àti òye fún àwọn akẹ́kọ̀ọ́ tó wà ní ìlànà eré orí ìtàgé àti ìgbé ohùn sáfẹ́fẹ́ ti ilé ẹ̀kọ́ gíga tí a sọ orúkọ rẹ̀ ní Ọlábísí Ọ̀nàbànjọ, àwọn akẹ́kọ̀ọ́ yìí ti ṣe àbẹ̀wò sí ilé iṣẹ́ amóhùnmáwòrán ìjọba àpapọ̀ NTA Ìjẹ̀bú Òde. Akọ̀ròyìn wa Zainab Ọ̀pẹ́níyì ni oníròyìn ní ìròyìn náà ní kúnkún. Mínísítà kejì tó jẹ́ alákòóso fún ọ̀rọ̀ epo rọ̀bì àti afẹ́fẹ́ gáàsì nílẹ̀ yìí ti ké sí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tó sì rọ̀ wọ́n láti na sùúrù sí i pẹ̀lú ìjọba àpapọ̀ bí ààrẹ Bọ́lá Ahmed Tinubu ti ń sa gbogbo ipá rẹ̀ láti yànnàná àwọn ìpèníjà tí ó ń dojúkọ orílẹ̀-èdè látàrí owó ìrànwọ́ lórí epo bẹntiró tí wọ́n yọ. Akọ̀ròyìn wa Lydia Samsi jábọ̀ ìròyìn wípé EPO ń lọ sọ̀rọ̀ yìí di mímọ̀ níbi ìpàdé tí ó ṣe papọ̀ pẹ̀lú àwọn aṣáájú orílẹ̀-èdè nínú ẹ̀ka àti àjọ ẹgbẹ́ oníròyìn lẹ́yìn tí ààrẹ ẹgbẹ́ wọn Chris Iziguzo léwájú wọn lólú ìlú ilẹ̀ Nàìjíríà Àbújá. Ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà Bọ́lá Tinubu ti rọ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà pàápàá jùlọ àwọn ọ̀dọ́ láti túbọ̀ máa ní ìgbàgbọ́ àti ìfọkàntán nínú ìṣèjọba rẹ̀ tó ń lọ lọ́wọ́lọ́wọ́ láti lè túbọ̀ gbé ọkọ̀ orílẹ̀-èdè Nàìjíríà gúnlẹ̀ síbùtú ògo. Mínísítà fún ètò ìròyìn àti ìlanilọ́yẹ Muhammad Idris ló jábọ̀ iṣẹ́ ààrẹ Bọ́lá Tinubu lẹ́yìn ìpàdé tí ó ṣe pẹ̀lú ààrẹ nílé ìjọba. Nígbà tí ó ń sọ̀rọ̀ lórí ipò tí orílẹ̀-èdè yìí wà, mínísítà náà sọ wípé ipò tí ilẹ̀ yìí wà ò ṣókùnkùn sí ààrẹ wa, bí gbogbo ẹ̀ ṣe ń lọ nílẹ̀ yìí ni ó hàn fáàrẹ rí, léyìí tí ààrẹ sì ń ṣiṣẹ́ kárakára láti túbọ̀ mú kí ohun amáyédẹrùn àti ọrọ̀ ajé orílẹ̀-èdè Nàìjíríà búrẹ́kẹ́ sí i. Ìwà ọ̀daràn gbáà ni ìṣèwọ́de ìfẹ̀hónúhàn tó bá ń da omi àlàáfíà ìlú rú, ṣùgbọ́n ìṣèwọ́de ìfẹ̀hónúhàn ló ní tọmọlúwàbí ẹ̀tọ́ ni léyìí tí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà láǹfààní sí i pẹ̀lú àti wípé àwọn ọlọ́pàá yóò sa gbogbo ipá wọn láti lè má jẹ́ kí ẹnìkankan ó gùn lé ìṣèwọ́de ìfẹ̀hónúhàn kankan. Ọ̀gá àgbà ọlọ́pàá lórílẹ̀-èdè yìí Káyọ̀dé Ẹgbẹ́tọ̀kù ńlẹ́ sọ èyí di mímọ̀ níbi àpérò kan èyí tó wáyé níbi ìpàdé àwọn oníròyìn fún àwọn ọlọ́pàá nílùú Àbújá. Ọ̀gá àgbà ọlọ́pàá náà wá fi dá wọn lójú ohun gbogbo tí ń lọ lẹ́sẹẹsẹ láti lè má jẹ́ kí ìṣèwọ́de ìfẹ̀hónúhàn tí àwọn kan ń gbèrò ó wá sí ìmúṣẹ, lẹ́yìn tí àwọn agbófinró náà sì ti dúró digbí láti tọwọ́ ìbàjẹ́ kíbàjẹ́ wọlé. Níbi ni a ti máa mẹ́nu dúró fún ti ìròyìn wa fún talẹ́ tòní. Ẹ má gbàgbé àdìtẹ̀lé wa ní ojú òpó wa Facebook NTA Ìjẹ̀bú Òde àti lórí YouTube. Ìdòwú Ògúnbàjò lórúkọ tèmi. Ó dàárọ̀.